Àwọn oríṣiríṣi ìròyìn tí ó yára tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó ìyẹn ní alẹ́ àná sàárọ̀ yìí òun náà la gbé wá sí bíbá ilé ní àwọn ọ̀pọ̀ ọ̀rọ̀ àsọtì tó wà tá a sọ lánàá gbogbo ẹ̀ náà wà nílẹ̀ tó jẹ́ pé a gbé wá fún yín lórí ọ̀rọ̀ ààbò àti tó ń ṣẹlẹ̀ káàkiri ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire. Ìbá dá kí gbogbo yín súnmọ́ mi kẹ́ bá mi share ètò yìí débi tó bá yẹ kó dé, kẹ́ bá mi share ètò yìí débi tó bá yẹ kí wọ́n ti mọ̀. Bẹ́ẹ̀ ni èmi náà ni ọmọ yín Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Mo kí yín lọ́pọ̀lọpọ̀, mo kí gbogbo yín nílé lóko, mo kí yín káàkiri lájò. Mo kí Mr. Alúbọ̀dé, mo kí yín lọ́pọ̀lọpọ̀. A kú ojúmọ́ mà. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ yín, mo kí yín. Ọlọ́run baba láàánú á wà pẹ̀lú gbogbo wa pátápátá káàkiri gbogbo àgbáláyé. Ẹ bá mi share ètò mi dáadáa, ẹ bá mi share, ẹ bá mi pín, torí àwọn tá a mú wá láàárọ̀ yìí àwọn nǹkan tó ṣe pàtàkì tí gbogbo wa nídìí àtijọ́ gbéyẹ̀wò láti jẹ́ ká jọ pèlé lórí, láti jẹ́ ká jọ fi ọ̀rọ̀ jómi tóró ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àwọn ò ní bá wọn mú ẹran àbí àní bá wọn mú egungun tó yẹ pé kò sẹ́ran ń bẹ̀, àní bá wọn mú èèrà tí ò lẹ́ran nínú. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí ní gbogbo ìgbà yìí pé nínú àwọn tó ń sọ òótọ́ ọ̀rọ̀ tó mú gbàǹkọ́gbé ọ̀rọ̀ oníkan nínú wọn náà ni mo wà tí mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo yín pátá lọ́pọ̀lọpọ̀ lẹ́ ń gbádùn mi, kí àánú Ọlọ́run kó máa wà pẹ̀lú yín. Gẹ́gẹ́ bí a ti ń bá lọ láàárọ̀ yìí tí mo fẹ́ kẹ́ ẹ bá mi fetí balẹ̀ ní pẹ̀sẹ̀. Àwọn ìròyìn kan tẹ̀ wá lọ́wọ́ nílùú Èkó. Ẹ ṣé gan ẹ̀yin bàbá mi, ìyá mi tí ẹ̀ ń wọlé tẹ̀ ń darapọ̀ mọ́ mi. Àwọn ìròyìn tó ṣẹlẹ̀ nílùú Èkó, wọ́n pè bìkan ní agbègbè ní Gbàgádà ní Charlie Boy ní ìlú Èkó local government Bàrígà gẹ́gẹ́ bí a ṣe gbọ́ bẹ́ẹ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn lastma ìlú Èkó tí gbogbo wọn tẹnumọ́ ní gbogbo ìgbà lórí ọ̀rọ̀ lastma tí wọ́n ń dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàmú. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwa náà ti kúrò ní orílẹ̀-èdè wa tó jẹ́ pa lọ sí orílẹ̀-èdè tó ṣe kéré jù nínú ìlú yìí ní orílẹ̀-èdè míì. Ibù tí àwọn ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ nílùú náà tí mo fẹ́ kí gbogbo wa kájọ gbéyẹ̀wò, tí àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ even bó jẹ́ accident ni àbí kó jẹ́ pé mọ́tò yẹn ṣe mistake gbàbí kan ni, àwọn ò kí ń gbé ìbọn dání níbẹ̀. Níṣe ni wọ́n máa mú ẹni náà, wọn ò ní wọ́ lọ sí station, rárá. Wọ́n á gbé ìjókòó, wọ́n á fún ní ìwé, wọ́n á ní kó gba station àwọn lọ kó lọ sanwó ìtanràn. Wọn ò ní gba mọ́tò lọ́wọ́ ẹ̀ rárá. Àwọn nǹkan yìí ni ó ṣe pàtàkì fún wa láti jẹ́ kí gbogbo wa mọ̀ àwọn nǹkan yìí gangan tó yẹ kó ṣe àǹfààní fún tí mọ́tò tó bá gbára wọn. Ó máa ń ní àwọn nǹkan oríṣiríṣi tí wọ́n máa ń papọ̀ tó jẹ́ pé wọ́n á wọ̀n pé báwo ló ṣe rí. Wọn ò ní wulẹ̀ sọ pé bóyá wọ́n ń sáré tó mọ́tò torí owó tí wọ́n fẹ́ gbà àbí wọ́n fẹ́ gba bribe pé kẹ́lẹ́ yìí máa lọ àbí nǹkan kan. No, bẹ́ẹ̀ kọ́. Wọn kì í ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti rí oríṣiríṣi. Orílẹ̀-èdè yìí tó bá fẹ́ gba one way, àwọn orílẹ̀-èdè tí mò ń sọ yìí tó bá fẹ́ gba one way, wàá ti rí ọlọ́pàá tó máa sọ fún ẹ pé kì í ṣe ọ̀nà, wọ́n á correct ẹ láti gba bòmíì. Bọ̀ ní Nàìjíríà ibi tí wọ́n tí èsè one way níṣe làwọn lastma gan máa gbé one way síbẹ̀. Ọ ibi tó jẹ́ one way lastma lè yí kíní signboard yẹn kúrò ń bẹ̀ kó má bàa mọ̀ pé kì í ṣe one way. Ó ṣẹlẹ̀ dáadáa nígbà tá a wà nílùú Èkó.
ó ti wá di pé èyí tó ṣẹlẹ̀ yìí tí mo fẹ́ mú gangan nínú àwọn ọ̀rọ̀ yìí ń bẹ tó fi di pé ọmọ ìyá méjì ó pàdánù ẹ̀mí rẹ̀ ní tí ẹnìkan kan rò. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ tó tẹ̀ wá lọ́wọ́ ìkànnù wọn ìyá àbejì ni ìmọ̀rúkọ ẹlẹ́kejì gbọ́n mo mọ̀ pé ìkànnà ló mú kan débi iṣẹ́ ọmọ ìyá méjì náà pé wọ́n. Àwọn lastma náà lé ọkọ̀ kan gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nílùú Èkó wọ́n lé wọn bí wọ́n ṣe ń lé wọn bọ̀ bóyá tó sòdì ní àbíbì kan lílé tí wọ́n lé wọn yìí ó fa àkóbá púpọ̀ láti rí i pé ẹni yìí ó lọ gbá àwọn tí wọ́n ń pè ní lọ́mà àwọn atúnlẹ̀ ṣe àwọn atún ojú títì ṣe tí wọ́n tún agbègbè ṣe àwọn òṣìṣẹ́ ìjọba tó jẹ́ pé ìmọ́tótó ni wọ́n wà fún. Àwọn òṣìṣẹ́ ìjọba awùwà jàgídíjàgan yìí tó a pè ní lọ́mà àwọn lastma tó jẹ́ pé ojoojúmọ́ ni a fi ń rí ọ̀rọ̀ wọn, ojoojúmọ́ ni wọ́n fi ń jà, ojoojúmọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n fi correct èèyàn bọ̀ torí owó torí bribe tó jẹ́ pé kìí ṣe gbogbo ẹ̀ lẹ́mú débẹ̀. Ìwàkílù ó bàjẹ́ ìwàkílù má ṣe kínní òun lọ̀pọ̀lọpọ̀ wọ́n ń wù. Ọ̀pọ̀ èèyàn ló ti tàtàrà gbèpè tó jẹ́ pé kò ní láárí mọ́ tó jẹ́ pé wà nínú àìsàn nínú àwọn lastma tó jẹ́ pọ̀lọpọ̀ ara wọn fúnra wọn mọ̀. Bọ̀ kàkà kó yẹ kó sàn lára àjẹ́ wọn níṣe ló ń pelé sí i. Àwọn èèyàn méjì tó dágbére fáyé ǹjẹ́ kí lẹ fẹ́ ṣe sí i? Àwọn ọmọ tí wọ́n dà sílẹ̀ ǹjẹ́ kí lẹ fẹ́ gbọ́ lórí ẹ̀? Ìjọba ìpínlẹ̀ Èkó ǹjẹ́ kí lẹ rí ṣe sórí ọ̀rọ̀ àwọn lastma àbí tó bá tún di ìjà EndSARS bíi tijọ́ sí? Gbogbo àwọn nǹkan yìí la pe àkíyèsí yín sí lọ́pọ̀lọpọ̀. Àwọn ẹni tó fi ẹ̀mí wọn ṣòfò lọ́sàn gangan tí wọn ò rò tẹ́lẹ̀ nítorí pé wọ́n fẹ́ wá ṣiṣẹ́ òwúrọ̀ wọn. Ojú gbà mí tì fún orílẹ̀-èdè yìí fún oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ ní káàkiri. Gbogbo àwọn nǹkan yìí ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí complain lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri. Gbogbo àwọn nǹkan yìí náà la pè yín sí. Nínú àwọn bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀ṣọ́ ààbò gbogbo wọn àfi kí ẹ bá wa gbé yẹ̀wò. Ǹjẹ́ ti lastma bẹ́ẹ̀ bá rí lastma àtàmì kí wọ́n jà lénìí ẹ ra àwọn àtọlọ́pàá lọ́la, bẹ́ẹ̀ bá dẹ̀ ra àwọn àtọlọ́pàá ẹ ra àwọn àti àwọn awakọ̀ èrò. Bẹ́ẹ̀ ni àwọn tó wá dẹ̀mí ara wọn légbodò yìí tí àwọn lastma dẹ̀mí wọn légbodò yìí ǹjẹ́ kí lẹ fẹ́ ṣe sí i? Tí wọn ò bá léèyàn tó bá yẹ pé orílẹ̀-èdè yìí dá ni bí mọ́tò yẹn ti ń lọ ṣe bó ní tó yẹ kó káṣọ̀pù mọ́tò náà àti nọ́mbà rẹ̀, ó ní kámẹ́rà tó yẹ kó gbé àti agbègbè tó bá lọ. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ káàkiri ìlú pé ó escape nọ́mbà rẹ̀ wọn rí mú, mọ́tò náà bó ṣe rí wọn mọ́ àbí instead tó máa fi máa lé mọ́tò gbìrìgbìrì. Gbogbo àwọn nǹkan yìí lèèyàn máa ń ṣe àtúnṣe lé lórí tí ẹ bá fẹ́ kí àwọn èèyàn máa kú ní ojú títì lọ bẹ́ẹ̀. Torí ẹ nídìí àti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ bí gbogbo ẹ̀ ṣe rí báyìí. Kò sí bó ṣe lè wù kó ṣe lè jẹ́, kò sí bó ṣe lè wù kó ṣe lè mọ̀. Ẹ̀yin ìjọba wa ẹ ń fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò ẹ fi ń ṣeré. Mi ò ríbi tí ẹ̀mí àwọn èèyàn ti fẹ́ jọ yín lójú nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri. A padà bọ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìròyìn tó tún tẹ̀ wá lọ́wọ́. Wọ́n dákọ̀ àwọn ibìkan ní Ìjẹ̀bú bọ̀ a lè máa ṣó fídíò náà ní orí ayélujára torí pé àwọn nǹkan tó lòdì sí. Mo kí brọ́dà mi Olúwatósìn, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Àwọn nǹkan yìí a gbúdọ̀
sú ẹ̀ lórí ayélujára torí n tó lòdì sí ayélujára bí àwọn nǹkan ẹ̀jẹ̀ a lè gbé síbẹ̀. Wọ́n kidnap ọkùnrin kan obìnrin kan tí ẹ̀jẹ̀ bò tí wọ́n ti ṣe wọ́n léṣe tí wọ́n kó wọn sínú gbóngbà tí mo rí ó ṣe mí ní kàyéfì torí pé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tí à ń pariwo tá à ń pariwo lọ́tún lósì ǹjẹ́ báwo làwọn nǹkan yìí ṣe rí? Bẹ́ẹ̀ náà ni ó tún ṣẹlẹ̀ ní àwọn agbègbè míì ní èyí tó ṣẹlẹ̀ ní àná yìí tí èsì pé bóyá ibì kan orí ọ̀rọ̀ ààbò àti ẹ̀ṣọ́ ó ṣe kókó fún wa láti mójútó. Ó tọ́ ẹ̀rí pé mo pariwo bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adam lógún ọ̀fẹ́ lánàá. Bẹ́ẹ̀ ni mo pariwo bàbá mi olóyè sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo dẹ̀ pariwo bàbá mi Saddam, mo pariwo bàbá mi Adésọpé lánàá àti olórí àwọn Àgbẹ̀kọ̀yà àti àwọn ọdẹ. Ó tọrọ wà nínú tí mo sọ, àmọ́ àwọn nǹkan kan wọ́n máa sọ pé kọ́kọ́rọ́ kan ló ba eyín ajá jẹ́. Kí Ààrẹ Ọ̀nà tó lè jáde tòótọ́ ó máa ń ní àwọn procedure àbí bá lẹ ṣe máa ń pè é, ó máa ń ní àwọn ìgbésẹ̀ tó máa ń wáyé. Torí ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe mọ̀, mo mọ̀ pé gbogbo tó ṣẹlẹ̀ ó ń dùn gbogbo àwọn tí mo dárúkọ yìí, àwọn lọ́balọ́ba, torí gbogbo ẹni tó bá ti joyè Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n jẹ́ lógún ọ̀fẹ́, gbogbo ẹni tó bá jẹ́ àtijáde tí ò bá ti gbàṣẹ, tí wọn ò ti sẹ́ndì lẹ́tà lẹ́nu àwọn ọba méjì tó ṣe pàtàkì jù, kò sọ́ba tí ò ṣe pàtàkì nínú àwọn ọba méjì yìí, gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ìrìṣà Ọ̀jájá Adéwùsì. Ìsídàkí Adéwùsì kí wọ́n sẹ́ndì lẹ́tà sí wọn kí wọ́n kọ ìwé pé mo ní kó o jáde. Ní Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n máa jáde tí wọ́n dẹ̀ máa síwájú. Bẹ́ẹ̀ ni àárín tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yìí ń ṣe, bọ̀ wọ́n rí pé àwọn nǹkan kan kú, bó tiẹ̀ jẹ́ pé ọba Ọ̀yọ́ wọn àti bọ́ sórí ipò, ọba Ọ̀yọ́ wọn sì ń lé for now, Aláàfin of Ọ̀yọ́ ò tí ì sí ń lé. Bọ̀ bàbá wa Ọ̀jájá, bàbá wa Adéwùsì, bẹ́ẹ̀ ni Ọ̀jájá, a pè yín láti rí i pé ẹ ṣe ìgbésẹ̀, ẹ bá mi ṣe ètò yìí kó dọ́dọ̀ wọn, pé nǹkan tó bá yẹ ká ẹ ṣe lórí ìdáàbòbò ilẹ̀ Yorùbá, torí ẹ̀yin ni nínú àwọn aṣíwájú tó tẹlẹ̀ tó jẹ́ pé ó yẹ ká sọ. Bẹ́ẹ̀ ni ẹ gbé ìgbésẹ̀ láti rí i pé ẹ rú àwọn bàbá yìí ní agbára, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti wà lábẹ́ olóṣèlú, ẹ fẹ́ sọ̀rọ̀ àbí kán má bàa yọ yín kúrò lórí ipò, àbí kí ló dé tó jẹ́ pé ẹ̀mí àwọn èèyàn tí ẹ jọba lé lórí kò jọ yín lójú. Ẹ dákẹ́. Àwárọ̀ yín ni a bẹ̀ yín, a pè yín ṣàkíyèsí láti rí i pé ẹ ṣe ìgbésẹ̀ lórí àwọn tí wọ́n jẹ́ àwọn akọni, àwọn bàbá wa akọni ilẹ̀ Yorùbá, láti sọ fún wọn. Bẹ́ẹ̀ sì ẹ̀ ní pé kí wọ́n lọ jagun, ẹ ní kí wọ́n protest jáde, kí wọ́n ṣe ìwọ́de ráńpẹ́ ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire, láti lè mọ̀ wípé nǹkan tí à ń sọ yìí kìí ṣe ọ̀rọ̀ eré, kìí ṣe ọ̀rọ̀ wípé bóyá àbí nǹkan kan. Bàbá wa Ọ̀jájá, ẹ̀yin lẹ wà ní position lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ náà ni bàbá mi Àwùjalẹ̀ Ìjẹ̀bú, a pè yín. Gbogbo àwọn nǹkan yìí ó dọwọ́ yín o. Gbogbo àwọn nǹkan yìí ó ṣe kí ni, ó dọwọ́ yín.
bí wọ́n ṣe ń pa èèyàn lọ́tùn tí wọ́n ń pa èèyàn lósì ó dọwọ́ yín. Àwọn ajínigbé bí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ sí jí àwọn èèyàn gbé, ǹjẹ́ sẹ́yìn ẹni ká sọ ni? Àbí torílẹ̀-èdè tá a wà tó jẹ́ pé ó mẹ́hẹ sóhun ni ká sọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí. Bẹ́ẹ̀ ni mo rí i pé wọ́n ti fẹ́ máa flag ètò yìí, tẹ bá mi share ẹ jọ̀ọ́. Mr. Adéyẹmí mo kí yín lọ́pọ̀lọpọ̀, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Àkọ́kọ́ lórí àwọn ẹni tí wọ́n fi tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, àwọn arábìnrin méjì tí wọ́n fi ọjọ́ ọlọ́jọ́ lọ, bó ṣe jẹ́ pé Ọlọ́run ti kọ́ ní kádàrá wípé bí ó ṣe ṣẹlẹ̀ sí wọn. Àmọ́ ìṣítí lọ́lọ́run máa fi ń ṣe fún àwọn tí wọ́n jẹ́ olórí ìlú. Ǹjẹ́ kí ló lè fà á? Ǹjẹ́ níbo ni mistake wà? Kí ni tó ṣẹlẹ̀? Torí ẹ̀ àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún gbogbo wa lọ́kùnrin lóbìnrin láti jẹ́ pé ká mọ̀. Àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa lọ́kùnrin lóbìnrin. Ẹ̀yin olórí wa, kí ni pàtó tẹ́ ń ṣe lórí ètò àwọn tí wọ́n ló kú nílùú Èkó? Àwọn nǹkan yìí tí mò ń sọ yìí, ìgbà tí wọ́n ní àwọn lastma ń lé wọ́n lé awakọ̀ yìí kó tó di pé ó lọ pa àwọn méjèèjì gẹ́gẹ́ bí n tá a rí. Àwọn fídíò yẹn pọ̀ lọ́wọ́ wa, àwọn fídíò yìí wà lọ́wọ́ wa, bọ́ a lè gbé sórí ayélujára. Ǹjẹ́ sẹ́rù nǹkan yìí níbo ni àwọn lastma fẹ́ bá ọ̀rọ̀ dé? Àbí tó bá ṣe ẹ fẹ́ kó tún di ìjà àwọn míì bí ọ̀rọ̀ tọjọ́ sí? Àwọn ènìyàn wọ́n fi ara rẹ̀ dunnú lórí àwọn nǹkan tó ṣẹlẹ̀, inú wọn ò dùn lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó happen. Torí ẹ̀ la ṣe sọ fún yín, ó ti wá ń di lemọ́lemọ́. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ǹjẹ́ kí lẹ rí ṣe sí ọ̀rọ̀ lé? Gbogbo àwọn nǹkan yìí là ń pariwo pàtàkì sí ní gbogbo ìgbà lórí ìdáàbòbò, torí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀. Tí ẹ bá ní ká jọ wò ó, àwọn nǹkan yìí ń jẹ́ nǹkan tó jẹ́ pé a nídìí láti tètè gbárùkù tì. Ẹ jẹ́ ká jọ wò ó wò. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lọ́tùn, ló ń ṣẹlẹ̀ lósì. Ká tó wá sọ ọ̀rọ̀ pé báwo lè bí ṣe ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórílẹ̀‐èdè. Ráìsì dìríkà kan tí wọ́n ń pè ní kọ́ọ̀pù kan, ó mà ti di 1000 naira lénìí. Ìyẹn ní àná, láti 900, 850 ó ti di 1000 naira. Irú orílẹ̀‐èdè wo la wà? Mo kí Mr. Jamiu, mo kí yín, ẹ káàbọ̀ sáàrin wa. Àwọn nǹkan yìí sì jẹ́ nǹkan tó yẹ ká ṣe lé lórí, a ṣe. Àwọn tó tún yẹ kó dáko, àwọn náà làwọn kidnapper, àwọn bandit tún lọ ń pa sínú igbó. Àwọn ẹni tó yẹ kó kó oúnjẹ wọlé, tó jẹ́ pé àwọn tiwa, àwọn ará bí ò fẹ́ kó yẹ pé àwọn Yorùbá kankan dáko mọ́ lórí ilẹ̀ wa, wọ́n ń pa wọ́n dẹ̀ ń fi màálù jẹ oko. A sọ̀rọ̀ lé lórí, a dákẹ́. Bọ̀ nígbà tí Ìgbòho ọmọ Adéyẹmọ sọ̀rọ̀ síta, ibẹ̀ láti rí Fúlàní kan tó sọ̀rọ̀ láti north tó ní pé àwọn ò ní kóúnjẹ wọlé, àwọn fún bàbá wa Bọ́lá Tinubu ní 2 weeks tí wọn ò bá wà kàn ṣe sí. Ẹni tó bá rántí àwọn ọ̀rọ̀ yẹn, tárákùnrin yẹn sọ̀rọ̀, Ìgbòho lòun kíníkan àyín Fúlàní ẹ ti ṣe kíníkan dórí pé àwọn ọba àwọn mọ̀, àwọn gọ́fúnọ̀sì àwọn mọ̀, àwọn jọ ṣe mítì papọ̀ ní gbogbo tóun wá sọ yìí lórí pé má pa àwọn ènìyàn. Nígbà tí èsìsì ń jẹ légbò, tí à ń wá pariwo
a sọ̀rọ̀ nígbà tó ń jẹ wá o. Ẹ̀yin gómìnà wa lẹ̀ Yorùbá àbí bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ sọ̀rọ̀ lórí ẹ̀. Ọ̀rọ̀ ni ọmọ Yorùbá yìí sọ nínú àwọn akọni Yorùbá tó sọ jáde lásán ní ìlú mètìtì, ní ìlú ṣèkìtìtì. Gbogbo àwọn nǹkan yìí ǹjẹ́ kí lẹ rí ṣe sí? Àwọn nǹkan yìí ń jẹ́ nǹkan tó ń bani nínú jẹ́ ní gbogbo ìgbà. Àtijẹ àtimú wá le fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kò wá sí iṣẹ́ mọ́ nígboro. Mo kí Mr. Sunday Adébánjọ, mo kí yín ẹ kú ọjọ́ méjì mẹ́ta, ẹ kú gbogbo gbà. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ọ̀rọ̀ tó jẹ́ pé ó ń kálukú ló mọ bó ṣe ń ta òun lábẹ́ aṣọ. Ó ń kálukú fi ara mọ́. Ìgbà tó bí wá ń di pé gbogbo nǹkan rí báyìí, èmi ń sọ fún yín dájú wípé tí àwọn ìjọba ò bá wá nǹkan ṣe sí tó ṣẹlẹ̀ nínú ìlú, yálà níbi ebi tó pa àwọn ènìyàn àbí yálà níbi ìdáàbòbò, ẹ rí i pé àwọn aráàlú wọ́n á padà jáde, wọ́n á padà di pé wọn à ṣe gbọ́ kọ̀ǹtró mọ́, débi pé ọwọ́ àwọn amòfin, àwọn agbófinró kò ní ká wọn mọ́. Torí pé tẹ bá sún wọn wọ́n á padà sọ̀rọ̀ á dẹ̀ bẹ̀rẹ̀ láti ibìkan bọ́ sí méjì. Torí àwa ń pè yín ṣàkíyèsí ní gbogbo ìgbà. Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri lọ́tún lósì kìí ṣe bó ṣe yẹ kó ṣe rí nìyẹn. Èní àyè wà fún wa láti jẹ́ wípé a máa pè wọlé lénìí, torí a jọ sọ̀rọ̀ lórí ǹjẹ́ kí ló ń ṣẹlẹ̀ nílùú Èkó, lórí arábìnrin, lórí àwọn tó bá yẹ kó ń gbé ìlú Èkó tó bá wà lórí ìlà, lórí àwọn tí àwọn lastma lé mọ́ ọlọ́kọ̀ tí lastma lé tó pa àwọn arábìnrin. A sọ̀rọ̀ lórí ẹ̀. A máa sọ̀rọ̀ lórí ààbò, nǹkan tẹ́yìn rí sí, nǹkan tèmi rí sí, nǹkan tí oníkálùkù bá sọ òun ló máa sí ìjọba létí, òun ló máa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn létí. Ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà, mo kí wọn lọ́pọ̀lọpọ̀, wọ́n kú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe, wọ́n kú ìfẹ́ ọmọ Yorùbá tí wọ́n ní sínú. Ọ̀rọ̀ yìí àfi kó jẹ́ pé kájọ wá nǹkan ṣe sí, torí pé kì í ti ọ̀rọ̀ tó jẹ́ pé á dákẹ́ lé lórí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dáadáa. Ọ̀rọ̀ yìí è ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé a kàn máa dákẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share. Àǹfààní wà fún wa nígbà tí a bá fẹ́ pè wọlé sórí nọ́mbà wa náà tí ẹ ti mọ̀ tó wà lórí ètò yẹn, láti rí i pé kájọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí kí ló ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí gangan. Ẹ gbọ́ mi yé? Torí ẹ̀ ó ṣe pàtàkì fún wa láti rí i pé nǹkan tí a jọ mọ̀, ǹjẹ́ kí lẹ rí sí ọ̀rọ̀ yìí? Ǹjẹ́ kí lẹ rí sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí? Àfi kí Ọlọ́run ọba láàánú kó ṣàánú fún wa. Mo fẹ́ pin nọ́mbà yẹn ni. Tọ́ bí a ṣe wá ń sọ lọ nínú àwọn tí a ń gbé àti tó ṣẹlẹ̀, mo sọ pé wọ́n lé arábìnrin, wọ́n lé onímọ́tò yìí nígbà tí wọ́n lé tí lastma, gẹ́gẹ́ bí a ṣe gbọ́ àti tí a rí àtàwọn fídíò tó wà lọ́wọ́ wa. Wọ́n lé àwọn lastma, àbí lastma lé mọ́tò. Ìgbà tí lastma lé mọ́tò,
ó lé débi wípé ó lọ pa àwọn arábìnrin méjì. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ náà kọ́kọ́ ń sọ bọ̀ àwọn tó ń ṣiṣẹ́ ni, torí ẹ̀ làwọn máa fi ń wá ìdí dáadáa ká dẹ̀ dì í mú, ní ò jẹ́ ká ti sọ̀rọ̀ lórí ẹ̀ látànà. Àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan tó yẹ kó bani lọ́kàn jẹ́ pé èèyàn méjì tó wá jẹ́ ọmọ ìyá kan náà wọ́n fọ ayé sílẹ̀ lọ nígbà kan náà, wọn ò dẹ̀ jọ wá sáyé nígbà kan náà. Báwo ló ṣe jẹ́? Ǹjẹ́ kí ló fà á? Ǹjẹ́ ṣèṣe pé àwọn nǹkan míì làwọn ẹni yìí tún ń gbé bọ̀? Torí ẹ̀ mo sọ pé a lè pè wọlé láti jẹ́ pé kí gbogbo wa ká sọ ọ̀rọ̀ lé lórí. Ǹjẹ́ kí ló kọ sí yín níbẹ̀ yẹn? Ojú wo lẹ̀yin fi wò ó? Ẹ gbọ́ mi yé? Ojú wo lẹ fi wò ó? Ọ̀rọ̀ náà ojú tí ẹ bá fi wò ó, ẹ lè pè direct call, ẹ dẹ̀ lè pè ní WhatsApp call. Àwọn nǹkan yìí táwa ń sọ yìí, torí àwọn tí mo rí nígbà tí mo lọ Kotonu, mo rí pé bí àwọn ọlọ́pàá wọn ṣe ń ṣe ó yàtọ̀ sí tiwa ní orílẹ̀-èdè wa. Bẹ́ẹ̀ náà làwọn ìlú míì, o lè ṣàdédé rí ìbọn lọ́wọ́ ọlọ́pàá tí ò bá ní rísì pé bóyá ó ní mission láyé, kóńdó ni. Tí mọ́tò tó bá fẹ́ gba ibi tí ò yẹ kó gbà, níṣe náà máa ti nawọ́ wọn tí wọ́n á dẹ̀ dá dúró pé báyìí ló máa gbà. Gbogbo àwọn nǹkan yìí ni à ń ṣe àpèjúwe lásọ ọ̀rọ̀ lé lórí. Bọ̀ tó bá ṣe lọ́dọ̀ tiwa, àìmọye ibi tó jẹ́ pé one way ni tó ní signboard, bẹ́ẹ̀ náà lẹ máa rí pé àwọn titi wa yìí wọ́n máa yí signboard yẹn kúrò. Wọ́n máa yí kúrò. Tán bá yí kúrò, ẹ rí pé àwọn èèyàn ò ní mọ̀ wọ́n á gbabẹ̀, ẹ dẹ̀ máa mú wọn. Gbogbo kí ni tí a fẹ́ ṣe torí pé a fẹ́ jẹ, ẹ fẹ́ bantẹ́, ẹ fẹ́ jẹ́jẹ́. Ìtọ́lọ́run ọba máa ṣe fún yín, ìyẹn ò ní kó má ṣe fún yín. Gbogbo ẹni tó bá ti gbọ́ ọ̀nà èrú, bẹ́ẹ̀ náà ó dandan náà kóhun náà jèrè èrú. Torí pé tí ìjọba tí ò bá wá justice fún àwọn ẹni yìí, àwọn ẹni táwọn lastma pa, tí ò sọ̀rọ̀ lé lórí, ó máa jẹ́ wípé nǹkan tẹ́ ẹ fẹ́ kó máa ṣẹlẹ̀ lórílẹ̀-èdè lẹ́fẹ́ kó máa ṣẹlẹ̀ yẹn. Àwọn lastma tó lé mọ́tò yìí níbo náà wà? Tẹ́ ẹ fi ṣèwádìí kẹ́ ẹ mú wọn, kọ́kọ́ gbá wọn mọ́lé ná. A mọ̀ pé ẹni tó kọlu àwọn èèyàn ọ̀tọ̀ ní kéèsì títí ẹ̀, bọ̀tá ló fà tó fi lọ kọlu àwọn èèyàn. Àwọn òwò gẹ́gẹ́ la lè pè lápáyàn, lastma ni. Ẹ gbọ́ mi yé? A fi ẹni yẹn ṣe sábàbí pé wọ́n á lé e débẹ̀ ni. Tí lastma ò bá lé, ó lè má pa ènìyàn. Torí mo mọ̀ wípé ìwọ tó rò bó sá lọ lénìí, wọ́n máa mú ẹ lọ́la. Ìgbà òbò sá mọ́ lastma lọ́wọ́ nígbà yẹn. Ọ̀rọ̀ tí máa sọ, ìjọba Sanwó-Olú, ẹ wá ìgbésẹ̀ tó rinlẹ̀, kẹ́ má jẹ́ kí àwọn ọmọ aráyé tún sọ yín lẹ́nu bí ọ̀rọ̀ EndSARS síjọ́ sí o. Ẹ gbọ́, ẹ ṣe ìgbésẹ̀ lórí n tó ṣẹlẹ̀ níbẹ̀, kẹ́ má jẹ́ kí àwọn ọmọ aráyé kí wọ́n tún mú ọ̀rọ̀ yìí sẹ́nu, kó má di pé ìgbà kan kò ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀. Tí ẹ bá ṣe ìgbésẹ̀ lórí ẹ̀, ẹ ní àwọn tálíkà lára, ẹ ní àwọn ọmọ ènìyàn lára. Torí wípé èèyàn kan ló bí àwọn tó kú,
àwọn lọ́mà tó ń tún ìlú ṣe èèyàn kan ló bí wọn tó fi wá jẹ́ wípé ẹ kàn máa lo ọwọ́ agbára pé àwọn tó ṣe wọ́n ti fi wọ́n lẹ̀ àbí kíní kan wọ́n gbúdọ̀ tì wọ́n mọ́lé torí iṣẹ́ tí wọ́n ṣe yẹn ó ti wà wrong. ẹ wò ó tó bá ṣe pé lastma wà ní ibùdó kọ̀ọ̀kan ni eléyìí ò ní ṣẹlẹ̀ níwọ̀n ìgbà tí wọ́n láwọn ń lè yìí àwọn lastma mi ti máa cross ẹ̀ níwájú kéde pé ẹ máa lé láti ibìkan gbà tí ò sáwọn lastma mi níbòmíì tó jẹ́ pé ibi tí àwọn mọ́tò pọ̀ sí tán ti máa rówó gbà tán ti máa mú àwọn èèyàn ó dọ̀pù máa mú lásán ẹ ní control pé báyìí lẹ́sẹ̀ máa rí leléyìí kó o ṣe mistake làwọn fẹ́ rí àìmọye tá a máa wà nínú mọ́tò tá a bá wà lẹ́kọ̀ọ́ tí wọ́n máa mú mọ́tò tá a bá wọ mọ́tò èrò tí ò ní reason gbogbo àwọn nǹkan yìí gbogbo ẹ̀ ló yẹ kí ẹ ṣiṣẹ́ lé lórí torí bá a ṣe ń rí bó ṣe ń lọ yìí à ń rí i pé ẹ gbìyànjú láti rí i pé ló gbogbo àwọn nǹkan tó ń lọ yìí pé ẹ ṣiṣẹ́ lé lórí o ọ̀rọ̀ tẹ́mi ń sọ yìí èmi fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kìí ṣe ọ̀rọ̀ ẹnu kìí ṣe ọ̀rọ̀ kankan ju wípé tí ìjọba Sanwó-Olú ẹ gbúdọ̀ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn lọ́mà tí wọ́n pa nílùú Èkó ní Gbàgádà ní Ṣálíbọ̀ì torí pé ẹ ní máa wò níran bẹ́ẹ̀ kí àwọn lastma ẹ̀ dẹ̀ lọ bẹ́ẹ̀ kò sí nínú tẹ́ tírèènì wọn fún ààbò ní lastma wà fún àwọn awakọ̀ ààbò àbí aṣọ awakọ̀ ààbò ní lastma wà fún báwo lọ̀nà ṣe lè jágere báwo ni kò ṣe ní sí hold up gbogbo àwọn nǹkan yìí lẹ wà fún kì í ṣe pé kẹ̀kàn fún aráyé níyàn lára ìlú le lọ́wọ́ tá a wà yìí bẹ́ẹ̀ náà lẹ tún máa fagídí gbowó lọ́wọ́ ẹni tí ò ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ káàkiri tí ẹ̀ ń fi ara ní àwọn ènìyàn ó kàn dùn mí tó báyìí pé Facebook ń gba gbogbo nǹkan yìí ni a máa sọ fídíò ẹ̀ ni àmọ́ gbogbo wa a máa rí òótọ́ àní sọ a máa rí ọ̀nà àní gbà torí ẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ káàkiri nílẹ̀ Yorùbá ó jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n jẹ́ kàyéfì fún wa bàbá wa Àwùjalẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ ní Ogun State ní Ìjẹ̀bú ẹ̀yin náà ẹ bá wá nǹkan ṣe sí ẹ pè gómìnà Ogun State láti wá nǹkan ṣe sí gbogbo tó ń ṣẹlẹ̀ lórí ààbò gómìnà ìlú Ọ̀yọ́ ó mà dọ́wọ́ yín ẹ̀mí àwọn èèyàn tó ń bọ́ ó mà dọ́wọ́ yín ǹjẹ́ kí lẹ rí ṣe sí bọ̀ kí la wá fẹ́ sọ gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn tàbí jáde tàbí sọ pé orílẹ̀-èdè wa la fẹ́ kó kálukú ṣe títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ orílẹ̀-èdè wa la fẹ́ kó kálukú wà láyé ọ̀tọ̀ọ̀tọ̀ títí ẹ̀ gbogbo àwọn nǹkan yìí la pèpè fún gbogbo àwọn nǹkan yìí òun gangan la rò tàbí sọ pé nǹkan tá a fẹ́ lélẹ̀ ǹjẹ́ báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín kí la fẹ́ sọ lórí ẹ̀ tó máa di pé gbogbo wa kàn máa dákẹ́ a ní sọ ọ̀rọ̀ lórí ẹ̀ ẹ gbọ́ mi yé a lè sọ ọ̀rọ̀ lórí tí mo sọ yìí ǹjẹ́ ṣe bó ṣe yẹ kó ṣe rí nìyẹn ǹjẹ́ ṣe àkàn máa dákẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ eléyìí ti kọjá àbí bóyá àní mọ́ nínú ayé o àfi kẹ́yìn ìjọba kẹ́ wá nǹkan ṣe sí ẹni dà ti ṣe kí ni ẹni dà ti wá nǹkan ṣe sí tó ń ṣẹlẹ̀
torí àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan tó ń bọ ọ̀pọ̀lọpọ̀ nínú jẹ́ káàkiri. Àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún gbogbo wa láti rí i pé a gbúdọ̀ wá nǹkan ṣe sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti ní orílẹ̀‐èdè Yorùbá tí àwa ń pèpè fún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà wà nílẹ̀ north, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n wà ní ilẹ̀ north tó jẹ́ Yorùbá. Ǹjẹ́ kí la rí ṣe sí? Ǹjẹ́ báwo ló ṣe fẹ́ jẹ́? Ṣó yẹ kí wọ́n padà wálé? Ṣé àkàn máa ṣàdédé dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ni a ní sọ̀rọ̀? Torí gbogbo àwọn nǹkan táwa ń sọ yìí tí a dẹ̀ ń pèpè fún ní gbogbo ìgbà tá a fi là ń sọ̀rọ̀ yìí, ó máa dọwọ́ ìjọba. Ó dọwọ́ ìjọba o. Torí oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ káàkiri tó yẹ pé gbogbo wa kàn dákẹ́, àwa láàní sọ̀rọ̀. Adákẹ́ aláàní wí. Gbogbo àwọn àkíyèsí yìí a gbúdọ̀ tètè kárí wípé a gbúdọ̀ wá nǹkan ṣe sí. Ẹ gbọ́, a gbúdọ̀ wá nǹkan ṣe sí. Ìyà ń jẹ àwọn èèyàn sunkún púpọ̀. Inú àwọn èèyàn ò dùn rárá. Ẹ gbọ́ mi, inú àwọn èèyàn ò dùn. Inú àwọn èèyàn ṣe kí ni o, kò dùn kankan lórí gbogbo tó ń ṣẹlẹ̀ nílùú. Inú àwọn èèyàn ò dùn. Ẹ má jẹ́ ká parọ́ fúnra wa. Àtijẹ àtimú le, àtijẹ àtimú kò rọrùn. Gbogbo àwọn nǹkan yìí òun mo fẹ́ jẹ́ kí gbogbo wa ká jọ ṣiṣẹ́ lé lórí dáadáa, ká dẹ̀ mọ̀ wípé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ó jẹ́ nǹkan tó lágbára púpọ̀. Ẹ jẹ́ kí a wá ọ̀nà láti rí i pé ká parapọ̀, ká fi ìmọ̀ ṣọ̀kan, ká lo ìfẹ́. Ọlọ́run ọba tó láyé òun gan ní ká bára wa lo ìfẹ́. Tó bá ipá bára wa lo ìfẹ́ ni, wàláì gbogbo tá à ń lé á ti gbà á. Kí nìdí tí mo fi mú wá? Gbogbo ẹ̀yin tí ẹ dìbò àbí gbogbo ẹ̀yin tí ẹ pera yín ní kinní, ẹ̀yin dà lénìí. Gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ ẹ ti rí n tó ń ṣẹlẹ̀ káàkiri lọ́wọ́lọ́wọ́ báyìí. Ebi ti pa yín, ara ti ni yín. Bí ẹ ṣe rò kọ́ lẹ ṣe bá. Bẹ́ẹ̀ ṣe rò pé bẹ́ẹ̀ ṣe máa bá kọ́ ló wá rí mọ́. Ẹ rí i pé mò ń pín. Àwọn èèyàn pariwo káàkiri. Wọ́n pariwo lọ́tùn lósì. Wọ́n pariwo lórí gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri. Ǹjẹ́ gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí, ǹjẹ́ báwo la ti fẹ́ sọ? Kí ni tá a fẹ́ sọ lé lórí? Níṣe ló wá ń le sí i. Níṣe ló ń le sí i. Àwọn èèyàn kóúnjẹ wọlé bí ọjọ́ kóúnjẹ wọlé tẹ́lẹ̀ mọ́. Ráìsì ó ti wọ́n. Ṣé ọ̀rọ̀ kọ́sítọ́ọ̀mù la fẹ́ sọ? Ọ̀rọ̀ ààbò là ń sọ tẹ́lẹ̀. Gbogbo nǹkan yìí lára ààbò náà ni. Lára ọ̀rọ̀ ààbò ni. Nǹkan tí àwọn ìjọba ń ṣe fún wa, wọ́n ní àwọn mẹ̀kúnnù lára. Àwọn ìjọba ò bìkítà lórí wa. Ìjọba ò ṣe kí ni o, kò bìkítà lórí wa rárá. Wọ́n rò ó, wọ́n dẹ̀ rí pé wọ́n láàánú mẹ̀kúnnù lójú. Gbogbo àwọn nǹkan yìí wọ́n jẹ́ nǹkan fàsẹ́yìn fún orílẹ̀-èdè yìí. Torí wípé a máa wí ni, a dẹ̀ máa ṣàlàyé fún yín lọ́tọ̀ọ̀tọ̀. Gbogbo oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ kìí ṣe àdùnmọ́ gbogbo wa.
kì í ṣe àdùnmọ́ ẹnì kọ̀ọ̀kan torí wípé tí mo bá ti rò títí tí mo wò ó màá rí wípé ọ̀rọ̀ tó lọ yìí kì í ṣe ọ̀rọ̀ tí a wá dákẹ́ lé lórí, ọ̀rọ̀ tí a gbúdọ̀ jọ sí kíni o, tá a gbúdọ̀ jọ sọ̀rọ̀ lé lórí ní ọ̀rọ̀ yìí. Torí ẹ̀ mo kí yín ẹ̀yin bàbá mi nílé lóko, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí orí adé Adébọ́lá ike àlùkà àti ẹ̀mọ̀ sí Àfọ̀njá TV. Bẹ́ẹ̀ ni ẹ wá ní nǹkan méjì láti sọ àfi tẹ́ fẹ́ bá wa sọ lórí ètò, àbí ẹ ní ìròyìn tó jẹ́ pé ó wà strong láti pẹ́ fẹ́ fún wa, àbí bóyá ẹ fẹ́ polówó ọjà nígbà gbogbo tó jẹ́ pé ẹ mọ̀ pé tá a bá bá yín polówó ọjà yín ẹ̀yin gá rí wípé ara ọ̀tọ̀ ni òun láfi polówó ọjà yín bó ṣe ká ti polówó ẹ̀, òun láfi rí pé tẹ́ ẹ máa rí pé ẹ ta wàràwàrà. Gbogbo àwọn nǹkan yìí a ní ṣẹṣẹṣẹ, abẹ́ ní nǹkan méjì láti bá wa sọ, àbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tẹ́ fẹ́ ṣe fún wa, ẹ pè wá sórí nọ́mbà wa àbí WhatsApp wa. Òun náà ní 080 83 89 25 58 080 83 89 25 58. Ẹ gbọ́ 080 83 89 25 58. Bẹ́ẹ̀ ni ẹ lè pè wá nígbàkígbà, ẹ lè pè wá direct, ẹ lè pè wá WhatsApp. Á dá yín lóhùn bóyá nípa ìpolówó ọjà lẹ́fẹ́, àbí nípa báwo ni ẹ ṣe lè ràn wá lọ́wọ́, àbí bóyá information tẹ́ fẹ́ fún wa láti ràn wá lọ́wọ́ ní tó ń jẹ́ níhùn lọ́wọ́lọ́wọ́. Ẹ lè pè wá lé lórí, torí pé ẹ̀yin ni bàbá wa, ẹ̀yin náà ni ìyá wa, ẹ̀yin lẹ̀ ń wò wá, ẹ̀yin náà ni ẹ̀ ń gbọ́ wa. Àwọn nǹkan mi wà tó jẹ́ wípé ẹ̀yin náà rí, àwọn nǹkan mi wà tó jẹ́ pé àwa la máa rí, tó jẹ́ pé àwa la máa fi hàn yín, torí pé ẹni mọ̀ yìí ó mọ̀ yìí, òun la fi dálé ayé. Bẹ́ẹ̀ ni àgbájọwọ́ la fi lè gbẹ́rù dórí, ọwọ́ kan ò lè gbẹ́rù dórí. Ká fọwọ́sowọ́pọ̀, ká fi ìmọ̀ ṣọ̀kan. Òun náà ni àyè sílẹ̀ fún wa láàrin ìṣẹ́jú 2 sí 3 láti pè wọlé kó tó di pé a mú ètò wá sí òpin láìpẹ́ yìí. Torí ẹ̀ ẹni bá fẹ́ pè wá wọlé, àbóní tó fẹ́ sọ lórí àwọn lastma tí wọ́n jẹ́ Ọlọ́run ní pé, àwọn tó jẹ́ àtúnlùṣe tí wọ́n jẹ́ Ọlọ́run nípè, that's àwọn lọ́mà, àwọn agbálẹ̀, àwọn tí wọ́n palẹ̀ mọ́ ìdọ̀tí káàkiri, tí ẹ ní nǹkan méjì láti bá wa sọ, tí àwọn ìjọba náà lè kọ́ ẹ̀kọ́ látara rẹ̀, àbí lórí ẹ̀ ẹ lè bá wa pè wọlé. Tó bá yẹ pé ẹ̀dẹ̀ ní nǹkan kan láti sọ, kò séwu. Àbí lórí ààbò tó ń ṣẹlẹ̀ káàkiri, òun lè fẹ́ pè wọlé sí, bá láìfí. À ń retí ìpè yín láti rí pé kẹ́ join wa lórí ètò. Tọ́ gẹ́gẹ́ bí n tí mò ń sọ lọ, tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ wípé orílẹ̀-èdè tí aláwà tó jẹ́ pé ó ń fa ìfàsẹ́yìn fún wa, gẹ́gẹ́ bá a ṣe mọ̀, tí ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn káàkiri. Tèmi máa ń sọ wípé even nínú ọ̀rọ̀ ẹ̀sìn, nínú ìwé ẹ̀sìn, wípé orílẹ̀-èdè tí èdè wọn ò bá ti jọra wọn, kí ló fà á tí Ọlọ́run fi pín wa lọ́tọ̀ọ̀tọ̀? Ni ẹ ṣe ń rí àwọn ìlú tí ó yẹ pé èdè wọn jọra wọn tó fi ń develop, lẹ́sẹ̀ ń rí tó ń jọra wọn, nítorí pé èdè wọn jọra wọn, àṣà wọn jọra wọn, gbogbo nǹkan tí wọ́n ṣe jọra wọn. Iná ti lọ. Location 419 láwà. Èdè wọn jọra wọn, àṣà wọn dẹ̀ jọra wọn, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀.
èdè wọn tó jọra wọn yìí tí àṣà wọn jọra wọn òun ni ìlú wọn ṣe ń ga. Bọ́ orílẹ̀-èdè tá a wà tí a pè ní Nàìjíríà èmi ò ní bá wọn jíríyà láyé tèmi o. Ẹ mọyì èdè tó wà níbẹ̀, èdè wo ò jọra wa. Ìgbò ń bẹ níbẹ̀, Haúsá bẹ ń bẹ, Fúlàní bẹ ń bẹ, Yorùbá wà ń bẹ, bẹ́ẹ̀ làwọn oríṣiríṣi ṣẹ̀kírí oríṣiríṣi wà ń bẹ. Báwo lèdè wa ṣe fẹ́ bára wa mu? Báwo ni ìwà wa ṣe fẹ́ di kan náà? Báwo la ṣe fẹ́ máa gbé àṣà kan náà? Ẹ rí pé ó rọǹgì. Gbogbo àwọn nǹkan yìí ò dọ́gba. Gbogbo àwọn nǹkan yìí mẹ́ẹ̀. Torí wípé níwọ̀n ìgbà tí Ìgbò bá sọ titi ẹ̀, tí Haúsá sọ titi ẹ̀, tí Yorùbá sọ titi ẹ̀, tí Fúlàní sọ titi ẹ̀, ìgbà tí èdè wọn ò bá ti jọra wọn níbo ni gbogbo wọn fẹ́ kàn. Bẹ́ẹ̀ ìdí tí orílẹ̀-èdè yóò ṣe ga nìyẹn. Gbogbo àwọn nǹkan yìí ló yẹ ká mójútó. Torí ẹ̀ mo fi ń pe gbogbo wa wípé ọ̀rọ̀ yìí ó ṣe pàtàkì fún èmi àti yín. Kélédùmarè kó ṣàánú fún wa, kó gbé wa lékè. Àánú Ọlọ́run máa bá wa ní gbogbo ìgbà, oore Ọlọ́run máa bá wa ní gbogbo ìgbà. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò wá nílé lóko. Bẹ́ẹ̀ ni èmi ọmọ yín tẹ́ ti mọ̀ náà ni Orí Adé Adébọ́lá Ike Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. Èmi náà ni mo tún wá pe nọ́mbà mi lẹ́ẹ̀kan sí bóyá ní nǹkan méjì láti bá wa sọ àbí láti polówó ọjà ni. Nọ́mbà yẹn náà tún nìyí 080 83 89 25 58 080 83 89 25 58 080 83 89 25 58. Ẹ lè pè wá nígbà gbogbo. À ń fi eléyìí a fi ń dágbére, a fi ń ṣe ìlọ ní àsìkò yìí ná. Tó bá tún tó àsìkò díẹ̀ ẹ tún rí wa lórí agbègbè, ẹ rí wa, ẹ dẹ̀ gbóhùn wa. A dúpẹ́ lọ́wọ́ yín, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ bí ẹ sì darapọ̀ mọ́ wa tó jẹ́ pé ẹ ń fi ààyè lẹ̀ fún wa láti gbọ́ ọ̀rọ̀ wa. Ẹ ṣé púpọ̀. Bẹ́ẹ̀ ni ó dàbọ̀ láàárọ̀ yìí ná.